Aláròyé máa wí o. Lórí ẹ̀sùn olè jíjà, àwọn méjì rẹ́wọ̀n ọdún 7 l'Ákúrẹ́. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ti ní káwọn géńdé ọkùnrin méjì kan, Friday Peter àti Mamat Nanat, lọ fẹ̀wọ̀n jura lẹ́yìn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn wọ́n. Àwọn ọ̀daràn ọ̀hún ni wọ́n fẹ̀sùn kàn wípé wọ́n lọ fọ́ ilé ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Adébùkọ́lá Adéwùmí, èyí tó wà nínú ẹ́stéètì Bethel Ọ̀bà-Ilé níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2025 tó kọjá. Lára àwọn ẹrù tí wọ́n jí kó lásìkò tí wọ́n lọ fọ́ ilé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ní ẹ̀rọ amúnáwá foreman, tẹlifíṣọ̀n 2, ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń fọ aṣọ, fóòmù ibùsùn, rọ́ọ̀gì, fáànù, aago ọwọ́ àti òróró, èyí tí àpapọ̀ owó rẹ̀ tó bílíọ̀nù 2 náírà. Wọ́n ní àwọn ọ̀daràn ọ̀hún túmọ̀ bá apá kan lára òrùlé, ògiri àtàwọn wáyà iná tí wọ́n ṣe sínú ilé náà jẹ́ lásìkò tí wọ́n lọ jalè níbẹ̀. Ẹ̀sùn 3 ni wọ́n kà sáwọn èèyàn náà lẹ́sẹ̀ lásìkò tí wọ́n ń kojú ìgbẹ́jọ́. Àwọn ẹ̀sùn yìí ni fífọ́ ilé onílé, olè jíjà àti fífinú fíndọ̀ ba nǹkan oníǹkan jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Akérèdọ́lù tó jẹ́ agbẹnusọ fún ìjọba ní àwọn méjèèjì ni wọ́n ti ṣẹ̀ sí abala 410, 303 àti 240 nínú ìwé òfin ti ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Lọ́gán táwọn olùjẹ́jọ́ méjèèjì ti gbà wípé lóòótọ́ ni àwọn jẹ̀bi àwọn ẹ̀sùn náà, ní agbèfọ́ba yìí tún sáré dìde láti sọ̀rọ̀. Nínú ẹ̀bẹ̀ rẹ̀, Akérèdọ́lù ní òun bẹ̀bẹ̀ pé kí adájọ́ fi ìyà tó lágbára àti èyí tó tọ́ lábẹ́ òfin jẹ àwọn ọ̀daràn náà kí wọ́n lè jẹ́ ẹ̀kọ́ ńlá fún gbogbo àwọn tó bá tún fẹ́ dá irú rẹ̀ láṣà láwùjọ. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Dámilọ́lá Ṣèkóní ní kí wọ́n lọ faṣọ péńpé roko ọba nínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 7 gbáko. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.